مولاي شيخي أجدي مولاي شيخ الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي وله أمر طويل قبل تكدير زماني وواكلي وشرابي ووديني وجناني الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخ الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي وله أمر طويل قبل تكدير زماني وواكلي وشرابي هرسي وجناني الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي إن أرى ذكر سواء قبر لاوي ومجاني وسفيري وبكائي وأراني لا رأي الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي الله أجدي طويل قبل تكدير زماني وواكلي وشرابي ووديني وجناني الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي ورفيقي وطريقي وجوادي وسناني ووبي وشرائي ووهرسي وجناني الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي إن أرى ذكر سواء قبر لاوي ومجاني وسفيري وبكائي وأراني لا رأي الله أجدي مولاي شيخي أجدي مولاي شيخي 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 الله أجدي مولاي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا صدق الله مولانا العظيم مما أبا الله ọba tó bí mama ṣe gbé bàbá gbájé bó ṣe tóbi tó ló ṣe lọ́la tó ẹ̀yin Islam àgbáyàmúyàmú ọba àdìtú ní iṣẹ́ Ọlọ́run ìyanu ní iṣẹ́ Ọlọ́run ọba mo ṣe tán ta ni òbí mi ta lolúwa ẹ̀ tí ó mọ́ lọ́run oko mi ẹran dà sílé ẹ̀sìn. Oko mi ẹ̀sìn dàsílẹ̀ ẹran Allahu azza wa jalla Allahu azza wa jalla ọba yìí ti ń ṣiṣẹ́ ọlá ọba tó tẹ̀lé bí ẹni tẹ́ni ó tún dá nǹkan nílẹ̀ tí ń bẹ lára wọn nǹkan tọ́lọ́hun dá ó dáwọ́ èèyàn lóríṣiríṣi. Ara wọn làwọn Lárúbáwá àtàwọn òyìnbó Amẹ́ríkà àtàwọn àfin Nàìjíríà àwọn ìyẹn láláwọ̀ funfun ó dáwọn kan láláwọ̀ dúdú bí small doctor tó nǹkan dúdú bó ṣe dáwà tó kéwìlé ó dáwà láwọ̀ tí ò jọ ó dáwà lédè tí ò jọ. Àwọn kan ní Haúsá Ọlọ́run ọba ló ń gbédè wọn Yorùbá ń pọ̀ lọ́hùn lọ́tọ̀ Ọlọ́run ọba ló ń gbédè wọn ta Allahu Maliki kulli shay'in
wà múbúdù lásàkà Allahu wahidun. olórí pariwo ọlọ́run pé Allahu akbar Allahu akbar. ẹnu ìṣẹ́jú díẹ̀ nítorí bàbá mi Maulana Sheikh Jamiu àmì ọlọ́run tiwa small doctor àwọn tiwa ni ọmọ bàbá wa Sheikh Jamiu small doctor mo kí ẹ wọ́n lọ́mọ tá ń sọ. sọpọ́ lọ́hún gbàdúrà mi o oore ni mo fẹ́ jọ̀wọ́ ṣe fún mi bèrèbèrè ni mi jẹ́ kí n rí gbà o ọ̀nà ìyanu ni ó bá mi gbà o. ẹ wo lu ọlọ́run ẹ wo ṣẹ́ ọlọ́run ẹ wo ẹni ọlọ́run ẹ wo nǹkan ọlọ́run ẹ wo nǹkan ọlọ́run ẹ wo ọlá ọlọ́run ẹ wo iyì ọlọ́run ẹ wo mọ̀lẹ́ ọlọ́run ẹ wo ríran ọlọ́run. lára Sheikh Jamiu àmì ọlọ́run ọba. tó bá ti dùn ní 28 Dubai ni bàbá máa wà tó ti máa ṣe wá sí bó ṣe ń lọ là ń tẹ̀lé. ẹ má gbàgbé pé sàlẹ̀ ti súnmí gbé mi sókè ọlọ́run mi. ayé ti pa mí tì bí ẹni tí ò lè ní lárí mọ́. omijé ojú mi ni kò wò fi dá mi lọ́lá. ó yẹ jẹ́ ká máa kọrin pé yá sọ́lí jàlálẹ̀ wálé ìkìlámi. orúkọ ọlọ́run mi ò tí mo gbàgbọ́ láyé. Allahumma àmì ò ṣàmì ẹ̀ fi bọ́jú. ẹ ṣàmì kẹ́ fi bọ́jú. sọ pé Allahumma àmì ò ṣàmì ẹ̀ fi bọ́jú. bàbá Sheikh Jamiu Allahumma àmì ò ṣàmì ẹ̀ fi bọ́jú. owó ilé ọmọ àlàáfíà láéláé. owó ilé ọmọ àlàáfíà láéláé. nínú ilé wa ló wà kò ní jáde mọ́ àmín. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. mo ní mayomi láìkẹ́ rọ̀bì ọlọ́run. mayomi láìkẹ́ rọ̀bì ọlọ́run. oṣù ìkẹ́ oṣù ramadana. tí kálukú ń sáré iṣẹ́ rẹ̀ pẹ̀lú àwẹ̀ gbígbà. àyànná fìlà lọ́gànjọ́ òru àtúnkè Kùránì. gbogbo eléyìí yá rọ́bà náà má jẹ́ àṣẹ lásán. Sheikh Jamiu àmì ọlọ́run mo ní má yọ yín lẹ̀ láìkẹ́ rọ̀bì ọlọ́run. tó o bá ti ń kẹ́ mu ọmọ tán ní gbòòrò Mọ̀dínà má yọ yín lẹ̀ láìkẹ́ rọ̀bì ọlọ́run. Oya mo ní Allah 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 ẹjọ Allah 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 ya Allah 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 Ya Rabbi billi Mustafa Ya Rabbi billi Mustafa Ya Rabbi billi Mustafa baligi maqsidana Allah 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 Sky night Fakilana o Muhammadu small doctor mo kí ẹ aláwọ̀sálà mọ́rí ẹ̀bá àbáyọ̀mí mo kí ẹ àṣẹ ìṣàmọ́dún ọlọ́run aláwùláàlá àlá. mo ní láìlà àìlọ́lá muhammadu rasulullah zumu mi ramadan o. láìlà àìlọ́lá muhammadu rasulullah zumu mi ramadan. gbogbo lé ìtumọ̀ rẹ̀ ẹgbà ramadan náà ajá Mistura tèmi ní success mo kí ẹ aláwọ̀sálà wà mọ́rí àbábí o sọmọ mi ramadan náà o. láìlà àìlọ́lá muhammadu rasulullah zumu mi ramadan. ẹ tún gbọ́ ẹ̀rí ẹyin tí kú
Muhammad kó dìde ẹni tó bá ń fẹ́ràn Muhammad kó bá mi jókòó kó bá ń ṣàṣàlátù fàdéwálé. sallallahu alayhi wa sallam. Allahumma salli ala Muhammadin salli ala Muhammad salli ala Muhammad Yasin salli ala Muhammadu Emi salli ala Muhammadin wala Rasulul Karim. Ẹ̀rí bí a ṣe ń gbàwẹ̀ yìí bí a ṣe ń gbàwẹ̀ yìí bí a ṣe ń gbàwẹ̀ yìí bí a ṣe ń gbàwẹ̀ yìí. Ojú kọ́ la fi ń gbàwẹ̀ o ẹnu kọ́ la fi ń gbàwẹ̀ o ọkàn ṣá la fi ń gbàwẹ̀ o bí a ṣe ń gbàwẹ̀ yìí. Ẹ̀yà àlùkù làwọn wẹ̀rọ ọ̀sátúlá ń bìyà ọlá tí làwọn à ń jẹ o. Mo fi tí mo lànà Sheikh Jamiu àyàtúlá. Àyàtúlá ìyàfà wa ni mo fi ń kí gbogbo àlùlà mú pátápátá. Ẹ̀rí àwọn Sky9 ló pè wá síbí. Bó jẹ́ fídíò calls ní àbí chat lóríṣiríṣi. Bó jẹ́ Samsung ló ń lò, bó jẹ́ Nokia ìwọ ṣáà ti lọ download application Sky9 kó máa chat lọ ní ti ẹni àmọ́ kí á dé. Ó yá gbogbo wa ká sọ pé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ o ṣé o Bọ́lá ṣe gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́ o ṣé àlá mo dúpẹ́ o ṣé o Bọ́lá ṣe gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ o ṣé o Bọ́lá ṣe gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ o ṣé o Bọ́lá ṣe gbọ́rọ̀ mi gbà mo dúpẹ́ o ṣé. Alala ila ilala Muhammadu Rasulullah. La ilaha illallah 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 Muhammadu Rasulullah. Ya qayyum ala la ilaha illallah. Ya hayyu 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 ya qayyum ala la ilaha illallah. Sky9 ni o Sky9 ni Sky9 ni o First and foremost, alhamdulillah, ọpẹ́ ni fọ́lọ́run tó jẹ́ kí gbogbo àwọn àbíbá ilé ní máa kí Sheikh Jamiu àmì Ọlọ́run. Sheikh ṣé ó máa ń láàdù jù báyìí lọ́dọ̀ wa àbí gòkè tó báyìí? Sheikh ẹ jẹ́ kí n gbé máìkì lẹ̀ kó láàdù dáadáa jàre. Ìyá pẹ̀lú àwọn tó bá wọn jókòó náà wàràfà náà ọmọ kanu àlẹ́yà. Ẹ̀yin mọ́mì mi ẹ̀yin ni màá kọ́kọ́ kíkí tó lọ káwọn pàdé mi tó wà bẹ́ẹ̀. Mọ́mì mi thanks for your support mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àtìlẹ́yìn yín gbogbo wa láṣẹ Ọlọ́run lọ́lá ìyá mi ìyá tíjà gbogbo wa la máa jèrè ọmọ títí wa. Ẹ̀yin pàdé mi ẹ̀yin dájú mi ẹ̀yin tiwantiwa. Bàbá mi hola Sky9 launching Sky9 ó ti yín in all platforms on your phones lórí fóònù yín ó ti yín video call everything chat everything for free ó ti yín either iPhone iPad BlackBerry oríṣiríṣi device tẹ́ bá ń lò ti yín ẹ lọ download Sky9 ìyanu máa ṣẹlẹ̀ ó ti yín yẹmọ ìyá tíjà ẹ dẹ́ ká lọ ajá Sky9 Sheikh Jamiu ẹ gbéra. Ayamallahu asilu rafi'u Fasa fari'u salami
ألا أنت شمس شمس ألا أنت شمس شمس ألا أنت شمس شمس ألا أنت شمس شمس ألا أنت شمس للبلاد وكيف على شر الأيام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي آمن به المؤمنين وكفر به الكافرين. اللهم إني نويت أن أتقرب إليك بالوعظ والإرشاد وبالتلاوة اسمك العظيم الخاص بمقام رسول. اللهم صل وسلم على سيدنا ومولانا ورسولنا وقرة أعيننا ووسيلتنا إلى ربنا محمد المخصوص صلى الله عليه وسلم. محمد المجتبى المصطفى مرتدى المختار صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما. آمين. gbogbo ẹni tó bá fẹ́ rà ánú gbà kó yóò bọ́ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. nasina fi widadika kulla gali. kéde gbogbo ẹni ó bá bẹ̀rẹ̀ ìrìn àjò ní òde ibi tí ń lọ. fa anta al-yawma agilama ladaina. gbogbo ẹni ó bá fẹ́ débi tí ń lọ lóde ayé yìí kó yóò bọ́ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. kése gbogbo èèyàn ní rí nǹkan parí kódà bọ́ bá rí bẹ̀rẹ̀ rẹ̀. lana ṣàròfà nùlámù àmà àlẹ́yìnà. kése gbogbo èèyàn tájọ́ bẹ̀rẹ̀ nǹkan lájọ́ rókun ẹ̀. lana ṣàròfà nùlámù àmà àlẹ́yìnà. kése gbogbo èèyàn ta ni ó ṣe bisimilayi la ni ó rí alihamudulilayi ṣe. Awakumullah. tó bá mọ̀ pé ayé tó wá bó ti bẹ̀rẹ̀ rẹ̀ dáadáa ó fẹ́ lò dáadáa ó fẹ́ lò àárọ̀ dáadáa ó fẹ́ lò dùhà dáadáa ó fẹ́ lò ọ̀sán dáadáa ó fẹ́ lò ìrọ̀lẹ́ dáadáa ó fẹ́ lò alẹ́ dáadáa ó sì tún fẹ́ parí ẹ̀ dáadáa tó o bá fẹ́ kí dáadáa ó máa jẹ́ tiẹ̀ lọ láti ayé dọ̀run ju wọ́n méjèèjì kó yòówù ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n ní bẹ́ẹ̀ yà bá pè soso àfi kó rí soso bẹ́ẹ̀ yà bá dáná àfi kó rí ìjà ẹ̀ àbáyọ̀mí ọ̀dáná dáadáa inshallah ẹlòmíì ọ̀dáná dáadáa báyìí ọlọ́run ó sì pé kí wọ́n fa ìdá kálẹ̀ fún. Haji Abdulwasi Abayomi ẹ dáná dáadáa báyìí ó sì jò àwọn èèyàn sì ń ṣàǹfààní Wasiu Abayomi ẹ ní parẹ́máyé la. àmín. usolli ala al-muqtari ata wajaditu. a ní gbogbo ẹni tí ó bá fẹ́ sọnù ẹni ọba mọ ọkọ tọlọ́hun jẹ́ kó da kí n gbọ́. Allahu. ama nínú orúkọ rẹ̀ 199 èyí tó ní àmọ́ fi kì í ó kọ ẹ́ jù bẹ́ẹ̀ lọ àtoríkì al-asma wa sifat ọ̀pọ̀ ó wá yọ 99 kan ó lé mi ní jẹ́bẹ̀ nínú gbogbo ẹ̀ ó wá fi kan lé ó di 100 gbogbo ọkọ ọlọ́run lèyàn lè jẹ́ èèyàn ò lè bá jẹ́ Allahu. Allahu akbar. ìyá lè jẹ́ Abdulrahman ìyá lè jẹ́ Abdulrahim deri asabor Abdulsabor. Masha Allah. eri yẹn ò ní wúkọ́ gbé mi ní Allahu bẹ́ẹ̀ bá jẹ́ láàárọ̀ kò ní jẹ́ dọ̀sán. Allah. ìwọ ọlọ́run tó fi orúkọ rẹ sí aṣọ tó fún ẹnìkan kan jẹ́ tó fún ẹnìkan nìkan pé èmi ni ọlọ́run wọlé agbẹ́ nìkan ò tó ọ ẹnìkan ò sì ní tó ọ
Allah. ìwọ ọlọ́run adájú kọ aláàjì Wàsíù àbáyọ̀mí báyìí àti gbogbo ẹni ọwá bíi gbogbo nǹkan tó bá dàrú ní ayé rẹ ní orúkọ Allah ọlọ́run ó tó fún ọ lónìí. Àmín. tó o bá ṣe Allah tó kan sọ́mà ìbànújẹ́ ayé rẹ ó sì wọlẹ̀. Àmín ya Allah. Waman la yusamma dhalika lisma illahu. tala gbọ́dọ̀ sọ ní Allah bí ẹ bá ṣe ni ó tó gbèrú. Waman la yusamma dhalika lisma illahu. gbogbo ẹni bá ń di ọmọ jókòó ẹ má sáfóònù mọ́ jókòó lẹ́yìn wa ń sáwá bògì bí àwọn bògì wà ń bì. má sáfóònù mọ́. òòrùn jọ gbé dàrí kí á mọ ọlọ́run níjọ pa wá. Àmín. òòrùn jọ gbé dàrí kí á mọ kọ sanfa. òòrùn tó wà lókè ta ní tàwa lára yìí tó bá díjọ́ gbé dàrí kí á mọ owó lò rẹ̀ agbárí àwọn èèyàn máa ń sọ pàpàpà bí ẹ̀kọ́. lọ́n sọ wa mẹ́. agbárí àwọn èèyàn òòrùn burúkú agbárí wọ́n máa ta pàù 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 bí ìgbà ká gbé omi gbóná kaná kọ́ máa sọ. Allahu akbar. ṣùgbọ́n gbogbo ẹni tí máa ń kírun tí máa ń ṣe àlọ́ alájí ń fomi parí tó bá díjọ́ gbé dàrí kí á mọ òòrùn jọ́ gbé dàrí kí á mọ òní mu. Allahu akbar. ẹ bẹ̀rẹ̀ sí ní kírun ẹ bẹ̀rẹ̀ sí ní sàlù àlá wọ́n tó ń kírun dáadáa máa dúpẹ́ pé inú òòrùn jọ̀ wíwá kí á mọ̀ àwọn ìmọ̀ yẹn á gara tán yányán ni. gbogbo omi ìjókòó bá ti bá ọ gbogbo onúlé ló ti fúlù yìí gbogbo omi ìjókòó bá ti bá ọ mú síìtì síbẹ̀. bàbá wa ìmá. Adamallahu hayatahu. ẹ sáàjì àmọ́ ṣe dáadáa ájú Wàsíù njọ́ tá a dá kínní ilé àmọ̀ pé bí ó ti rí ni. alhamdulillah. àbáwọ̀ mi ti nọ́ọ̀sì ambition yìí bọ̀ wá kọ́lọ́hún tó dé sọ́dọ̀ wọn ni abẹ́ẹ̀kọ́ masha Allah. pé ìmọ̀ ṣe wá sí ìmọ̀ pé àwọn àfa ìsì máa nánú tọ́lọ̀ fún mi kó wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run fáwọn ẹ̀ka àwọn ọmọ kójọ kó wọ́n máa jẹun kọ́lọ́hún tó gbé ohun téèyàn fi ṣe é dé ni wọ́n ti ń rò ó kéde ogun ohun téèyàn rò ní ìjọtọ̀ ọlọ́run àbáwọ̀ mi mo bá irú gbẹ́gbẹ́ ohun tẹ́ ẹ rò ọlọ́run buwọ́lù. Alhamdulillahi. ohun tí oníjà lò kábàáwọ̀ mi ó tó di ohun tí wọ́n tọ́lọ́run sọ wọ́n dà yìí ohun tí oníjà lò mí ò lówó ọ̀wọ́ pé tí n bá ní owó tó máa kókò ládùúgbò yìí wàhálà àwọn ti pọ̀ jù ọlọ́run ò ní lówó torí àwọn tí mo fẹ́ fi fún ọnu. Allah. ohun tí òjò dà bẹ́ẹ̀ lómi nù wọ́n ti sáyìn orí rẹ̀ báyìí èyí tí ó fi green biro mark báyìí ọkàn lọ lo rẹ́ẹ̀dì fúnra rẹ̀ kí ni rẹ́ẹ̀dì tó lò òun níbi òun pé ó àdúgbò yà wọn wèrè ti pọ̀jù mẹ́ẹ̀ tówó mi bá dé mò ń lo àjà ìran sára àjà owó rẹ̀ ò sì ní dé. Allah. ẹ wo èròǹgbà yín pé tí n bá ní owó bí tí ma ṣe ni ọlọ́run ni ọ̀dà jẹ́ ń dánwò àdánwò níjọ́ tẹ́ ẹ ti ń lówó bọ̀ ẹ̀sẹ̀sẹ̀ páàsì ni torí wọ́n tẹ́ ẹ rò kẹ́ ẹ tó dáhùn tẹ́ ẹ dà pé tí n bá dà báyìí ma ṣe báyìí ẹ wá dà bẹ́ẹ̀ sẹ́ mú sẹ́ ẹni ó ní ó ìlàkì mọ́sálásí wa rẹ̀ rí tí n bá ní owó ń tún ṣe iṣẹ́ tó bọ́ sí kèé ṣe àdúrà rẹ lọ́gbàdébẹ̀ àdéhùn tó bọ́ lọ́hùn ṣe ló jẹ́ ọ bọ́ sí bọ́ yóò pín àdéhùn àbò ní pín ọlọ́run tó wá tẹ̀ ó pé mo fẹ́ chẹ́ǹjì mọ́tò yìí owó tó fún ọ torí kò lè bá kún mọ́sálásí tó ṣàdéhùn wàá lọ fẹ́ chẹ́ǹjì ọkọ̀ ọlọ́run fẹ́ chẹ́ǹjì ilé torí ohun tó fi fún ọkọ̀ àdéhùn tó ti bá ṣe èèyàn fi dán o. Allah. ọjọ́ tá a wá bẹ̀rẹ̀ kínní yìí àbáyọ̀ mi kàgò ọjọ́ tá a bẹ̀rẹ̀ wá sí i èmi àtàbáyọ̀ mi tá a dá lẹ́nu ẹ wo bí ti ń búrẹ́kẹ́ ẹ wo bí ti ń búrẹ́kẹ́ Allah. ẹ wo bí ti ń pọ̀ sí àbáyọ̀ mi bí ọba ti dẹ̀mí ọlọ́run dẹ̀mí wá sí yóò tún ju ìta ṣe lọ́dún yìí lọ. Amina ya Allah. kọ̀ wá ní jẹ́ pé gbà tí ń pariwo iṣẹ́ ọlọ́run lówó bá tán ọlọ́run ní kọ́lẹ́tà àdúrà sí ọ. Amina. ìmáàmù mo bá yín dúpẹ́ Alhamdulillah. ẹ̀yin nínú ta ilé sí ẹ̀yin lọ́dún yìí àti gbogbo ẹ̀yin àfa wa gbogbo àbá ìmáàmù kí wa àfa àmúrí mo kì í púpọ̀ màmá tó bí àfa alájí àbáyọ̀mí mo kì í bàbá tó bí alájí àbáyọ̀mí mo kì í ìyàwó alájí àbáyọ̀mí mo kì í ẹbí àbáyọ̀mí mo kì í gbogbo ẹ̀yin ìmùlẹ̀ àbáyọ̀mí mo kì í alájí àbáyọ̀mí fúnra wọn mo kì í Awakumullah. gbogbo mùsùlùmí lápapọ̀ mo kì í o gbogbo olóríire tó wá gba lẹ́tà ayọ̀ bí mo kì í o wíwá bí yín lónìí inshallah ẹni ìbànújẹ́ bá dé bí ìbànújẹ́ ò ní bá délé. Amina. ẹni tí wàhálà ń bẹ lọ́rùn rẹ̀ tó yẹ débi lónìí wàhálà náà ó kó lọ́rùn rẹ̀. Àmín. àmín àmín sheikh. ṣé ẹ gbà pé àṣìṣe ń bẹ láyé. masha Allah. mo kí gbogbo àwọn tó kọrin fún wa látòrí Alhaja Mistura kéwúlérè mo kí ọ Mistura mo kí yín Alhaja wa
Islamia mo kí mo wá kí ọmọ ìyá wa tó fẹ́ràn Ọlọ́run dáadáa lára mi Temi Tọ́pẹ́ Adékúnlé small doctor ó fẹ́ràn mi tán ó fẹ́ràn mi yányán mo yìí ti sọ pé jọ́tò ti mọ̀ mí yìí o ọmọ galọ bẹ́ẹ̀ ò sì ní wálé mọ́ títí láéláé. Àmín. Ọlọ́run wọlé abọ́ ti tún mú ara àwọn èèyàn yàtọ̀ múnú àwọn èèyàn dùn bíi lónìí gbogbo ẹni ọba fẹ́ bù ọ sọ pé kọ́ ọ ní ìfàsẹ́yìn inshàlá kọ́ta ó tó rí ọ̀bùsọ kàkà tọ́ta ọba fi bá ọ eruku ni wọ́n bá ó fi wọ́n lọ lọ́wọ́. Àmín. ọlá afẹ́ tó ní sinmi ọlá bó ti ń tẹ̀lé mi kí ọlá bó ti gbà pé bí n bá wí bẹ́ẹ̀ ni tí sì rí bẹ́ẹ̀ Ọlọ́run ní pé òrí bẹ́ẹ̀ mọ́nú ayé rẹ̀. Àmín. mo kí gbogbo àwọn tẹ̀ ń jọ ń káàkiri Àrẹ̀mú Àbáyọ̀mí Agbájé Kasim mo kí ṣé a gbà pé àṣìṣe ń bẹ láyé ṣé ẹ gbà bó bá wù yẹn mọ́ gbà. Yorùbá tó wá ní àṣìṣe ọ̀kọ́gbọ́n àwọn olóyìnbó wá ní nobody above mistake ẹnìkan ọ̀gá kọjá mo sì ṣe mistake ni bàbá gbàjàbí àmìlà kọ́wọ́ kan. bàbá tira àfa àgbà Èkó aródìndín ìmáàmù Èkó bàbá mi ní wọlé bọ̀ wáyé bàbá mi ní wọlé bọ̀ wáyé. kọ́wọ́ kan la. anakunla. wàlẹ́bí kọ́lẹ́kọ́lì mọ́wó tàwálé ayáta liyabuluwakun ayyukun asanu amala wa huwa al-azizul ghafur. qul in kanat lakumud darul akhiratu indallahi khalisatan min dunin nasi fatamannaw al-mawta in kuntum sadiqin. abukakumullah. ọwọ́kùn. wọ́n ní mo kí bàbá sẹ́ni ìjókòó lẹ́ẹ̀kan sí wọ́n ní nobody above mistake ẹnìkan ọ̀sán agbámọ́ ṣiṣẹ́ àṣìṣe ń bẹ what is mistake kí là ń pè láṣìṣe ma huwa al-khata'. ọwọ́kùnmọ́lá. al-khata' ọwọ́kùn. mistake àṣìṣe kí là ń pè bẹ́ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà pọ̀ tá a lè gbà ṣe tafsiru rẹ̀ ṣùgbọ́n bò la ṣe ní sí àṣìṣe sọ́lọ́hún ní fi dájú gbogbo ẹni ó bá ṣe àṣìṣe sọ́lọ́hún ó jẹ ìyà jù. Ọlọ́run jò ní tí ń ṣèjọba bọ̀ látànádò ní tí ọmọ ṣe dọ̀la Ọlọ́run nìkan ni ò ní sí àṣìṣe àṣìṣe máa látúnṣe orí kunkun ní fìyà jẹ yẹn àṣìṣe ní àtúnṣe orí kunkun onítọ̀ọ̀mọ̀ tó ṣe tí ọ̀dà tọ́lọ̀ wá kó ẹyọ mbẹ̀ tó tuntun ṣe orí kunkun ìyẹn pààyàn rẹ ní stubbornness ẹlòmíì ò sí àṣìṣe mọ́ orí kunkun ní í ṣe tọ́lá ṣìṣe ni tó ṣe lákọ̀ọ́kọ́ tó fail èkejì tí bá ti ń dẹ̀ kẹta ó dorí kunkun orí kunkun lọ́fà tó fi já sọ́fìn orí kunkun lọ́fà tó fi jì sí kòtò mahuwa al-khata' kí la ń pè ní mistake gangan mistake òun ni ohun téèyàn mọ̀ àbí tí ó mọ̀ ṣùgbọ́n tó ṣe tí ò rí bó ti yẹ kó rí tó ṣe tọ́bọ́ sódì ṣé o gbọ́ ohun tẹ́mi ń ṣe fọlọ́hún sọ́bọ́ sójú ẹ̀ lára rẹ̀ àbọ́bọ́ sódì ṣé ohun tí wọ́n ń ṣe fọlọ́hún wọ́n bọ́ sójú ẹ̀ àbọ́bọ́ sódì àwọn àṣìṣe kan bẹ tó mọ èèyàn gbọ́dọ̀ ṣe tó ẹ pé tó o bá ṣe báyìí o sì mú odidi ayé rẹ̀ ọ̀sánẹ́sì. àwọn àṣìṣe kan bẹ téèyàn gbọ́ bí o bá ti ṣe báyìí o mú pàtó ayé rẹ̀ o sì kú náà lù. rẹpẹtẹ èèyàn ní í ṣe àṣìṣe tí ò lè bọ́ ń bẹ̀ mọ́ báyìí àṣìṣe. ma huwa al-khata'. kí là ń pè ní àṣìṣe gangan kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣé o gbọ́ ohun tó ń ṣe yìí o ń ṣe é tí nọ́ọ̀mà ni àbó ṣìṣe bó o là ṣe wá ní ìṣìṣe sọ́lọ́hún ìṣìṣe sọ́lọ́hún yẹn ni òfin ní jẹ́ àṣì ayé gbé ni òfin ní jẹ́ àṣì ìgbàlò ni òsì ní jẹ́ kábàámọ̀ àpàjẹ́ èèyàn bó o là ṣe ní ìṣìṣe sọ́lọ́hún.
ọjọ́ ọlọ́run ti gbé àlùkùránì dé ọlọ́run fẹ́ ìdẹ̀ra fún yín. yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. alájà báyọ̀mí ọlọ́run yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. ó lé mi ọlọ́run tí mo dá yín tí mo mọ̀ yín tí mo ní yín tí mo pè bubu yín yuridu bikumul yusra. mo fẹ́ nǹkan tí ó jẹ́ gbádùn mo fẹ́ nǹkan tí ó jẹ́ rídẹ̀ra mo fẹ́ nǹkan tí ó jẹ́ rídẹ̀kùn mi ò fẹ́ wàhálà fẹ́ nìkan ọlọ́run tó dá wa nù ó ní yuridu bikumul yusra ó ní mo fẹ́ ìdẹ̀ra fún gbogbo yín mo fẹ́ ìdẹ̀kùn fún gbogbo yín mi ò fẹ́ nira fẹ́ nìkan mi ò fẹ́ ẹkún fẹ́ nìkan mi ò fẹ́ ìyà fẹ́ nìkan mi ò dá ẹnìkan fún ìyàjẹ́ àfẹ́ ní ọba mi ìyàjẹ́ ra ẹ̀. kìí ṣe gbogbo ẹni tí ń jìyà nìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ń jẹ ìyà kìí ṣe gbogbo ẹni tí kìí ṣe gbogbo èèyàn ló fún ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ṣòfò fúnra ẹ̀ gbogbo èèyàn kọ́ lórí ibú ṣe òun ní ṣe orí ibú olúwa ní yuridu bikum. yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. ọlọ́run lẹ́mi ọlọ́run èéṣe ọlọ́run tó lóun dá wa lóun ọ̀fẹ́ wàhálà kí ló dé tí wàhálà ò kúrò láyé ọlọ́run tó dá wa lóun ọ̀dá wa fún nira èéṣe tí nira ò kúrò lára wa ọlọ́run tó dá wa lóun ọ̀fẹ́ wa fún ìdààmú olóun ọ̀fẹ́ wa fún òṣì olóun ọ̀fẹ́ wa fún àkóbá olóun ọ̀fẹ́ wa fún àdáfá olóun ọ̀dá wa fún àárẹ̀ èéṣe tá a bọ́ lọ́wọ́ ogun ayé ọlọ́run sì lóun ọ̀dá wa fún wàhálà. a jẹ́ pé ohun tí ọ̀já gbádùn ọlọ́run à ń ṣàṣìṣe tá a mọ̀ nù. ma huwa al-khata. bẹ́ẹ̀ bá yìí ti ń ṣe àṣìṣe ọ̀rọ̀ rẹ̀ ọmọ wọ́ téèyàn bá ti ṣe èèyàn wa mọ́tò ó ṣe ọ̀nà gbà ó gba ọ̀nà BRT ṣe àgbẹ̀ ibi tó lóun kan jùlọ kò lè débẹ̀ lásìkò bí lasima bá mu lasima ọlọ́run ló mú wa ní ọ̀já àríṣe mọ́ lasima ọlọ́run ló mú wa ló jẹ́ kí nǹkan máa ṣèkì ọlọ́run ọ̀dá wa ká yóò ṣèkì mọ́ wa àfẹni tí ń bá ti ń ṣe àṣìṣe kọ̀ọ̀kan àbí kejì. ajiwasi wa Báyọ̀mí bí ọlọ́run ṣe ń ṣe ìdájọ́ ọjọ́ òun kò ṣe é bẹ́ẹ̀ mọ́ nísìnyí. òfin pọ̀ tírà pọ̀ nínú àwọn tọ́lọ́run kọ́ fún ní tírà ànábì sísù ni ọmọ bíbí inú ànábì ádámà ni ó sì lo ẹgbẹ̀rún ọdún kan láyé àbí kẹ́yìn ànábì ádámà lànábì sísù òun lọ́lọ́run kọ́kọ́ fún ní 50 sufi 50 sufi 50 chapter tírà òfin ní bẹ́ẹ̀ ìlànà ní bẹ́ẹ̀ ẹnì kejì tọ́lọ́run tún fún ní tírà tí ń ṣe òfin àti ìlànà òun ni ànábì dìrísù afún òun ní sufi 30 ọgbọ̀n sufi bẹ́ẹ̀ lọ́lọ́run tó bọ̀ tó fi dórí sufi ibrahima tó fi dórí tírà àwọn ànábì kọ̀ọ̀kan fún wọn lófin àti ìlànà wọn. sẹ́ẹ̀rí láyé òde òní inú kùránì lọ́lọ́run sọ pé yuridu bikumul yusra wala yuridu bikumul usra. inú kùránì lọ́lọ́run ti sọ ó ní òfin tí mo gbé dé yìí yuridu bikumul yusra mo fẹ́ ìdẹ̀ra fún yín wala yuridu bikumul usra mi ò fẹ́ problem fún yín. àwọn tàná òfin wọn ọ̀rọ̀ báyìí sẹ́ẹ̀rí mistake tá à ń ṣe tá à ń mú jẹ yìí ẹ jẹ́ à lọ sọ́ra fún àṣìṣe kábàá má parun àwọn tàná ò ṣe tó báyìí tọ́lọ́run fi pa wọ́n run. ẹ dáhùn mélòó nù kan táwa ń ṣe lónìí àṣìṣe ẹ jẹ́ à sọ́ra fún nǹkan táwa ń ṣe lónìí all times million ohun táwọn kan ṣe lánàá tọ́lọ́run fi pa wọ́n rẹ bẹ́ẹ̀ ọlọ́run ò ṣèjọba bíi tíjọ́ mọ́ torí ìkẹ́ tó ti wà lára anabi Muhammad. sallallahu alayhi wa sallam. láyé lútù kẹ́lì mọ̀ bọ́lọ̀ tí ì ṣèdájọ́ àwọn ànábì lútù ọkùnrin làwọn máa bá láṣepọ̀ mo fẹ́ dá yín padà ká wararo díẹ̀ níbi àwọn àgbésẹ̀ tá a máa gbé ọlọ́run ò ní bínú ọlọ́run ò ní bínú ọlọ́run ò ní bínú ọjọ́ tí ó bá bínú báyìí kọ́ parẹ́ yányán ni ọlọ́run ò tí ì bínú sí ọ náà ni o ọjọ́ tóun ti ń pa àwọn èèyàn lẹ́kún jayé orí ò torí ẹ̀fọ́ ẹ rí ń bọ̀ wọ́ ọlọ́run ọ̀yá lógún ọdún tí ọlọ́run bá gbá ọmọ ò ní bọ́. gbogbo àṣetán àti àwọn náà máa kẹ́ ohun tí ọ̀dá ni o ó ti wá di orí kunkun torí àṣetán àti jáwọ́ bí àṣìṣe wa. àwọn aráàlú lútù ọkùnrin làwọn ń bá lò ṣé n sọ àṣírí fún yín. gbogbo population ti ń bẹ́ lu anabi lutu njọ́ náà 1,200 ni wọ́n. subhanallah. gbogbo èèyàn ti ń bẹ́ lu anabi lutu 1,200. níbẹ̀ níbẹ̀. èèyàn 1,200 náà lànàbì lutu ní ń tọrọ fún.
ẹ máa bá àwọn ìyàwó sùn ẹ má máa bá ọkùnrin ẹgbẹ́ yín sùn ọ̀tán. Ànábì Lútù ń jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀ wọn ò gbà o. Alayhi salatu wassalam. ẹ pé aleyhi salatu wa salam. aleyhi salatu wa salam. Lútù ń jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀ àbáwọ̀ mi wọn ò gbà o. àwọn màláíkà wa wá Ànábì Lútù wá. tèmi lè ń gbọ́ abẹ́ ṣe kan mi. àwọn màláíkà wá. Ànábì Lútù wá. ìyàwó Ànábì Lútù gbogbo àwọn aráàlú wọn ti ṣera wọn léṣe wọ́n ti bara wọn jẹ́ ẹ̀ ń tẹ̀lé mi. Naam. kò sí fẹ́jì nínú àwọn ọkùnrin wọn mọ́ wọ́n ti bàdí ara wọn jẹ́ ọkùnrin ni wọ́n bá lò. ìyàwó Ànábì Lútù wa ni àwọn àlejò kan máa wọ́kọ̀ mi wá wọ́n máa fresh. àṣìṣe tó kó bá wọn yányán nù wọ́n ti ń bára wọn ṣe Ọlọ́run ìbínú tán wọ́n á fẹ́ gbé sàárà kọjá mọ́sálásí. àwọn àlejò kan máa wọ́kọ̀ mi wá ẹnìkan ìwọlé jáde lára wọn rí àwọn ò tún dùn dáadáa. ìyàwó Ànábì Lútù àwọn màláíkà wọlé báyìí màláíkà bá bẹ̀tì àwọ̀ èèyàn ni wọ́n gbé wá wọn á fáìn. màláíkà wọlé báyìí ìyàwó Ànábì Lútù ó bẹ̀rẹ̀ sí ní dáná ni kí èéfín ó lè máa jáde ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti rí èéfín tó jáde sókè nulẹ̀ wa àwọn àlejò ti dé ẹ wá fáyà wọn. La ilaha illallah. àṣìṣe tí ó pa wọn bọ̀ nù. àmàlẹ́kà bá àmàlẹ́kà Ọlọ́run àwọn ẹni mímọ́ àwọn ẹni àmì òróró àwọn jagunlabi rí èéfín báyìí wọ́n yí adé ni Lútù àwọn àlejò tó wá bò ní afẹ́ ṣètò wọn ni Lútù ń pè ẹ mọ̀ sí wáyà ayé yóò níbàjẹ́ ẹ mọ̀ gbọ́wọ́ báyìí wá gbọ́ pé gbogbo yín ti ṣe ráyìn lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ráyìn ṣẹkùṣẹ káyì àní ọkùnrin ọmọ bọ́kùnrin sùnmọ́ ẹ̀ gbà àwọn àlejò wọ́n máa ń gbé láéláé àwọn mọ̀lẹ́kà ọmọ pé mọ̀lẹ́kà làwọn fẹ́ rámú. wọ́n ṣe é láàrin ara wọn Ọlọ́run ìbínú o gbogbo ohun tí wọn náà ń ṣe tó ń pé òmúra òmú jẹ ọjọ́ tí ọba ohun tó mú jẹ ọjọ́ tí ọba pa ọ lérí àpásọ̀rùn ni. Lútù bá ní ọmọ òun obìnrin tí ẹ bàlágà rí ẹ gbádùn rẹ̀ mo fi dí ọ̀nà ẹ̀dàgbọ̀n ẹ̀yọ̀ náà àmàlẹ́kà wọ́n ní rárá àwọn ọgbà àbá wọ́n rá àmàlẹ́kà mú kí wọ́n máa rọ fún ọ báyìí àmàlẹ́kà parẹ́ ni. èyí tẹ́ ẹ ṣe èyí ọkùnrin ń bọ́kùnrin sùn ẹ̀ dúró lérí ẹ̀ tó wá bá àmàlẹ́kà sùn tí ń ta lónìí òjò náà àti òkúta ìṣe ìrọ̀lá tí wọ́n ó sì parẹ́. Allahu Akbar. ṣé àwa náà máa ṣe géè nísìnyí èé ṣe tá àti ìparẹ́ tóró yẹ ká ti parẹ́ pẹ̀lú gbogbo wa ti mẹ́lẹ́ wa yìí à ń ṣe é nù jọ́tọ́ báyìí bí Ọlọ́run nù àṣìṣe tí kálukú ń ṣe lọ tú ọmọ ẹ̀. bí Ọlọ́run ti ń dájọ́ ń gbọ́ náà nígbà náà lórí àwọn tírà kọ̀ọ̀kan kò síbẹ̀ mọ́ àbáwọ̀ mi nínú òfin ànábì kọ̀ọ̀kan tó le kò sí òfin tó le tó òfin ànábì Musa. aleyhi salatu wa salam. òfin Musa ló yẹ kọ́ lọ́wọ́ ọmọ lò fún wa bóyá bẹ̀rù ẹ̀ ṣe é sọpọ́ọ̀tì òfin ànábì Musa òfin Mósè sùúfì tá a fún ànábì Musa tírà tá a fún òun ni wọ́n lò títí tí Jésù fi dé tí ànábì Ìsá fi dé ẹgbẹ́ aleyhi salatu wa salam. aleyhi salatu wa salam. gbogbo òfin tí bẹ́ẹ̀ òfin tó lé ní kódà kìí ṣe òfin tí mú yàn lásán òfin tí mú yàn tí pààyàn. subhanallah. ṣé kí n sọ bí méjì fún yín. kọ́wá kan. nínú òfin Mósè èèyàn gbọ́dọ̀ búyàn ẹni ó bá búyàn kí ló ṣe ó jẹ̀bi. Allah. ṣe tọ́ bẹ́ẹ̀ tí búyàn bá gbẹ kọ̀fẹ́ yí ọ ni kìí ṣe pé ẹnìkan ni ó nà ọ́ ní kùmọ̀ o lẹ́sẹ̀kẹsẹ̀ ó tọ̀ wọ́n sì ṣubú lẹ̀lẹ̀ yóò sì kú. ṣe àpẹtọ́ ẹgbẹ́ nìkan lọ pa àpọ̀ dáná mọ́dúrà ẹnìkan ò ní fọwọ́ kàn bọ́lá òun ti ń ṣèdájọ́ ńjọ́ òun. kó lè yé yín à ń pè ẹnìkan ní Eliṣazu àbáyọ̀mí lẹ́yìn ìgbà ayé ìgbà tí wọ́n lo òfin Mósè wọ́n ń pọkùnrin kan ní Eliṣazu apari ni àyè búyàn ẹni ó bá búyàn ní òfin Mósè ó jẹ̀bi ikú. Eliṣazu yìí parí àwọn bọ́ìsì 42 àwọn ọ̀dọ́ shabab 42 bàbá apari bá ń kọjá lọ́wọ́ máa pé apari ọmọ Yakuba apari satellite ẹ̀ mọ́ dẹ́yìn. have a plot. have a plot.
lórí pé wọ́n bú apárí ṣùgbọ́n jọ náà òfin ti bẹnu òfin Mósè ni pé ẹni ó bá bú yẹn jẹ̀bi ikú. Allah. wọn ò mọ bí tí ìkókò ti jáde ìkókò àyè méjì ó sì pa gbogbo àwọn ọ̀dọ́ 41 ó sì jẹ wọ́n láàyè. Allahu akbar kabira. ẹnìkan kankan ló tú kókò sílẹ̀ o bẹ́ẹ̀ òfin ijó yẹn ń rìn pẹ̀lú àṣẹ. ọlọ́run ò fún wọn sùúrù rárá ọlọ́run ò fún wọn ní second chance lórí mistake wọn. torí pé ọlọ́run kẹ́ wa lórí mistake wa kò jẹ́ afẹ́ jáwọ́ bí àṣìṣe. nínú sùúfì tí ànábì Nóà alayhi salatu wa salamu. ọlọ́run fẹ́ràn wa ń fún wa ní second chance lórí àṣìṣe wa bóò láṣẹ dá àṣìṣe dúró a lè rìn kórí ọmọ mi ṣùgbọ́n àwọn àṣìṣe tí ó kọ́sì wa bóò láṣẹ dá dúró. nínú òfin sùúfì ànábì Nóà alayhi salatu wa salam. nǹkan tó bá jẹ́ tọ́lọ́hún ò gbọ́dọ̀ gbé ẹ̀gbin débẹ̀ ẹni ó bá gbé ẹ̀gbin débẹ̀ ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ẹnì kankan kí ó pa òun ṣe ni ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe ọlọ́run gbọ́dọ̀ lórí òfin oníṣìí ẹlòmíì báyìí ọbọ̀bì ìsùnkọ̀ wẹ jánábà inú mọ́sálásí ìwì wọ́n ń bára wọn sùn lọ́wọ́ ètò fi Kùránì rọrí sẹ́ǹpẹ́ ó yẹ kí wọ́n gan pa yányán ni kó máa pé wọ́n gan pa o wọ́n gan pa o wọ́n gan pa o bẹ́ẹ̀ ọlọ́run ò ní ìkẹ́ rẹ̀ pọ̀ lórí wa à ń pè ẹnìkan ní Uzza kí ni mo pè é Uzza à ń pè ẹnìkan ní Uzza láyé ànábì Nóà alayhi salatu wa salam. ànábì Nóà ti kan ọkọ̀ ojú omi àwọn aráàlú rẹ̀ ti yàgbẹ́ sí okun fúnra wọn náà wọ́n fi gbẹ́ para ńgbà tá ìsàn bẹ̀rẹ̀ sí ní ṣe wọn. ọkọ̀ ojú omi yìí Nóà wá tún ṣe Nóà ti gbé sórí odò ó ti pe orúkọ Ọlọ́run sí ọkọ̀ náà ti di ọkọ̀ ìmọ́lẹ̀. ṣùgbọ́n ìlú Nóà òfin Nóà ńjọ́ náà ni pé gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tọ́lọ́run ẹ gbọ́dọ̀ fọwọ́ ẹ̀gbin kan kódà kó jẹ́ ànábì Nóà ló bá ní ẹ̀gbin tó bá fọwọ́ kan yóò kú. ọkùnrin táwa ń pè ní Uzza yìí ànábì Nóà ń pè ẹ máa wọnú ọkọ̀ bọ̀ ẹ máa wọnú ọkọ̀ bọ̀ gbogbo àwọn yẹn láwọn lọ. ìwọ̀nba àwọn tó lọ sẹ́ pé àwọn aráàlú ànábì Nóà kọ tiẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ìwọ̀nba àwọn díẹ̀ tó wọnú ọkọ̀ Uzza òun náà fẹ́ wọnú ọkọ̀ wọ́n ń pè ìyàwó rẹ̀ pé já lọ Nóà sọ wípé omi ọmọ rọ̀ láti sánmà Nóà tún sọ pé omi ọmọ jáde láti inú ilẹ̀ yóò sì pa gbogbo èèyàn rẹ̀ àfẹni tó bá wọnú ọkọ̀. Uzza ń pè ìyàwó mi já lọ ìyàwó pé sẹ́ èmi ò gbà fún Nóà tí wọ́n bá gbà fún ẹni tí ó sọ ibú ó ṣe o ẹni tí ó bá jẹ ìkó tọ́bẹ̀ ewé láwà ní fúnra rẹ̀ ni ó tù. Uzza máa ń pè já lọ ìyàwó kò wọ́n lọ Uzza bá wò pé owó mo fi fẹ́ o kí n tó máa lọ jẹ́ n sáré ṣe àṣẹ kẹ́yìn. bọ́lọ̀ ń bá ní àríra á tún múra wa àyè bá a máa ṣe pé ohun tẹ́ ẹ bá wò pé last chance ni ìṣe mùsíbà lè yóò ṣe. àfi wì nínú àgbẹ̀ ẹ máa bọ̀ Uzza ń de ṣòkòtò lọ lérí ìrìn ni. nbí tí ń fọwọ́ ra ìyàwó rẹ̀ láyà tí ń fọwọ́ ra ní kínní ó ti dà lórí ìrìn ní desokoto ní sáré ó débi ọkọ̀ ojú omi ó dì í mú báyìí ó sì gbiná lẹ́sẹ̀kẹsẹ̀. Allahu akbar. ọfẹ́ sàásálà ni òsùn gbẹ́gbẹ́ ti wà lára ẹ̀ ọlọ́run ò bìkítà ń tó bá lè wù kọ́ wà pẹ̀lú ẹ̀ lópin ìgbà tó bá ti ní ẹ̀gbin má fọwọ́ kankan mọ́lẹ̀ sẹ́yìn pé bí ọlọ́run bá ń lo orú nǹkan yẹn lónìí ẹnìkan ò ní sẹ́kù nù wa ọlọ́run jọ̀hún tó bá ti ní ẹ má ṣe báyìí ẹni ọbẹ̀ ti ṣe ó kú náà òfin jọ́nà le òfin Mósè le Haruna ló bí Nadaba òun ló sì bí Abihu ọlọ́run wá ní wọ́n Musa lónìí o ibi káàmpù tẹ́ wà ẹnìkan kan ò gbọ́dọ̀ tanná ẹni ọbẹ̀ tanná bínú sí ọlọ́run fojú fo àṣìṣe wa. Allah. zunubiya infakaritu fiha. kafiratun wa rahmatu rabbi min zunubiya awsa'un wa rahmatu rabbi min zunubiya awsa'un. Haruna ló bí Nadaba òun ló sì bí Abihu. Abihu àti Nadaba ọmọ bíbí inú Haruna tó jẹ́ Haruna anabi lòun náà Musa anabi lòun náà. ṣé mo pé ìpátá pa ọ̀gbẹ̀rì kọ́ yẹ ká pọ̀ máa wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òfin Ọlọ́run jọ náà ọmọ bàbá mi bá kan ìyá mi bá kan tó pé òfin jọ̀hún lọ́lọ́run bá ń lò lérí wa ni bọ́ọ̀ la bá ti rí
ṣùgbọ́n torí pé ọlọ́run ló wọ́n mọ̀ fojú fo mistake wa kábàá lè mọ̀ ṣàtúnṣe ayọ̀ sì bà wá jẹ́ ọlọ́run ò fún àwọn ẹni àná ní second chance lórí mistake mọ̀ ṣe báyìí tó bá ti ṣe tiẹ̀ bàjẹ́ ọlọ́run ní Musa lónìí o ẹ gbọ́dọ̀ tanná ilẹ̀ ti sú fa bàbá gbẹ̀jà bí àmìlà ilẹ̀ sú Olúwa wa ní lónìí o ẹ gbọ́dọ̀ tanná ẹ lọ́ọ́ gbẹ́ kòtò gìrìwò ẹ gbẹ́ kòtò fẹ̀ǹfẹ̀ ẹ gbẹ́ kòtò hẹ̀rìmà tẹ́ bá ti gbẹ́ kòtò yìí ẹ wá kó igi sínú ẹ sáná sí ẹ jẹ́ kí igi náà pọ̀ iná tí máa ń jáde nù kòtò yìí òun ni ẹ fi rí iná kílẹ̀ ó fi mọ́ ẹlòmíì ò gbọ́dọ̀ tanná ríran níbò mí o àfi iná nù kòtò yìí Abiu àti Nadaba ọmọ bíbí inú àbúrò anabi Musa ẹ pé aleyhi salatu wa salam. aleyhi salatu wa salam. ẹ̀yin agbo làwọn jókòó sí wọ́n bá ní iná yọ ọmọlẹ̀ dáadáa wo àbúrò so ní sáná àbúrò so ní láìta àbúrò so ní tẹ̀gbẹ́tàbúrò àwọn sá iná míì pé káwọn ò fi rí iná tí wọ́n sá náà lójó wọn pa tí wọ́n fi kú yányá. Allahu akbar. òfin ọlọ́run jọ yẹn má ṣe báyìí tó bá ti ṣe fire má ṣe báyìí tó bá ti ṣe finish má ṣe báyìí tó bá ti ṣe error má ṣe báyìí tó bá ti ṣe offside má ṣe báyìí tó bá ti ṣe foul. zunubiya in fakartu fiha kasiratun èmi tí mo dúró yìí àti wọ́n tó ń gbọ́ mi zunubiya ẹ̀ṣẹ̀ wa ìwà wa tí ò da ẹ̀sìn wa tí ò pé ọ̀rọ̀ ẹnu wa tí ò da ìwà ìbàjẹ́ tá ń hù ọ̀rọ̀ ìbàjẹ́ tá ń sọ ìṣe ìbàjẹ́ tá ń ṣe ìrìn ìbàjẹ́ tá ń hù ìbàjẹ́ tá ń ṣe pẹ̀lú ara wa wọ́n ní tá a bá ní ká máa kọ́lẹ̀ ìwé òkun. kafiratun. ṣùgbọ́n bá ń ṣe ń bayé jẹ́ tó bá ń ti ń ṣe bàjẹ́ tó bá ń ti ń sa ìdá tó bá ń ti ń ṣe ìranù tó síbẹ̀síbẹ̀. wa rahmatu rabbi min zunubiya awsa'u wa rahmatu rabbi min zunubiya awsa'u. pẹ̀lú gbogbo àìdá tá a ṣe wa rahmatu rabbi àánú ọlọ́run min zunubi awsa'u pẹ̀lú bá a ṣe ń ṣe tó àánú ọlọ́run sì tún pọ̀ fún wa. ẹ̀ṣẹ̀ tí ẹlòmíín ṣẹ̀ ó yẹ kí òjò ọmọ ọ̀rọ̀ kó sì má délé wọn. ìbàjẹ́ tí ẹlòmíín ṣe ó yẹ kí ìtọ̀ ọmọ gbọ́n kí ìgbẹ́ ọmọ gbọ́n kó sì délé ìtọ̀ kó má rí ìtọ̀ kó délé ìgbẹ́ kó má rí ìyà. Allahu akbar. pẹ̀lú ìnira tó yẹ kọ́ lọ́wọ́ máa fi bá ẹlòmíín lérí ìwà ìbàjẹ́ tá à ń hù lórí ìṣe ìbàjẹ́ tá à ń ṣe ṣùgbọ́n bá a ti ń ṣe àṣìṣe tó wa rahmatu rabbi. min zunubiya awsa'u. àánú ọlọ́run sì tún borí wa. ọmọ bíbí inú ànábì Haruna àwọn méjèèjì sì kú lóòjọ́ lórí pé ẹ má ṣe báyìí. ọlọ́run ti wá dẹ òfin yẹn látara kí ànábì ń fún àwa ní second chance ń fún wa ní third chance kódà ọlọ́run fẹ́ lómi ní 1 million chance. Allah. ó sì dá ìbàjẹ́ dúró tiẹ̀ ń tán lọ. sẹ́kẹ̀ tó sọ mí fún yín. Wakum. èjì ọba ọgbọ yín lẹ́rù ni nínú òfin ànábì Musa. alayhi salatu wa salam. kìí ṣe pé téèyàn bá ti ṣe àìda kìí ṣe pé ẹnìkan ni ó pa ènìyàn o. agbára ọlọ́run jọ́nà ti ń lò lórí òfin ẹ̀ no second chance tó bá ti ṣe kaba you are finished you are fired you are gone. ṣùgbọ́n gbàtà nàbí dé ló fa yuridu bikumul yusra. wala yuridu bikumul usra. ẹ jẹ́ sọ kàyéfì kan fún inú òfin Musa òfin Musa yìí le. ọlọ́run náà ló ṣe é fún o ṣùgbọ́n gbàtà nàbí dé ó rí i pé ọlọ́run mọ̀ pé kéègbọ́ kéègbà ni wá ọ mọ̀ pé àní gbọ́ orin gidi mọ́ àní hùwà gidi mọ́ àní sọ̀rọ̀ gidi mọ́ àní ṣe ìṣe gidi mọ́ ṣùgbọ́n wọ́n máa tijú ànábì mọ́ wa la. sallallahu alayhi wa sallam. ẹlòmíì ní girlfriend tó 15 sọ yẹ kó ọmọ bá gbé ayé yìí mọ́. níbi ìwà àbàjẹ́ òun. ẹlòmíì ní boyfriend tó 30. ìwọ nìkan. ṣe ọ yẹ kó ọmọ bá gbé ayé yìí mọ́. wa rahmatu rabbi min zunubiya awsa'u. wa rahmatu rabbi min zunubiya awsa'u.
àní gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ darí ẹ̀ṣẹ̀ tó ń jí òun kó pé la ilaha illallah. La ilaha illallah. ṣé rí òfin Musa jọ náà gbogbo ẹni ó bẹ bá obìnrin sùn ẹ̀ ń gbọ́ àtìyàwó ilé àtìyàwó ta gbogbo ẹni ó bẹ bá obìnrin láṣepọ̀ tí àsìkò ìgbà tó wá fẹ́ dà àsìkò tọkùnrin rìlíìsì òun tó wá dà á sára obìnrin tó dà á sílẹ̀ ẹlẹ̀ ó kú jọ. Allah subhanallah. Allahu akbar. Subhanallah. ọ̀dà sí ọ̀dà alẹ̀. ó kú ọjọ́ yẹn ó yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ wo bí àwọn yẹn ti jẹ̀bi ikú lọ gbáà. Subhanallah. kéésì pé ẹnìkan ní ọ̀nà kùmà tí wọ́n fi kú o tí Ọlọ́run ní pé ọ̀ gbọ́dọ̀ dálẹ̀ àfikún ọ̀dà sí òfin ìjọ gbọ́ bẹ́ẹ̀ ti dálẹ̀ ẹ̀mí rẹ̀ ó jálẹ̀ kan náà pàtì. ورحمة ربي من ذنوبي أوسع ورحمة ربي من ذنوبي أوسع. kéèlè gbà láyé ìgbà tí wọ́n ń lo òfin ànábì Musa tí àṣẹ Ọlọ́run jọ́nà gbóná à ń pè ẹnìkan ní onani à ń pè ẹnìkan ní onani yìí ó ní bọ̀dá kan bọ̀dá rẹ̀ ní jẹ́ hiru wa kú wọn á ní kí onani ó fẹ́ yàwó ẹ̀ bí wọ́n ti ṣe ń jọ ọ̀nà bẹ́ẹ̀ gan bá ti kú tíyàwó rẹ̀ bímọ wọn tọ̀ fẹ́ sùn lógbó onani ti níyàwó tó fẹ́ fẹ́ ìyàwó òun jẹ́ bàgáwù ìyàwó rẹ̀ ń jẹ́ bàgáwù ẹni ó fẹ́ fẹ́ nù ṣùgbọ́n ìyàwó bọ̀dá rẹ̀ yìí fáìn ó wá wò pé tó wọn ọba tiẹ̀ ní fẹ́yàwó bọ̀dá tó wọn bá kí wèrè bọ́lẹ̀ kó wọn sáré yọ ìyàwó bọ̀dá jẹ kó wọn tiẹ̀ sájẹ kó wọn yọ ẹnu kó wọn bù jẹ kó wọn nu ẹnu nù kó wọn débẹ̀ kó wọn ya kó wọn wo bẹ̀wò kó wọn padà àṣehùn tó bẹ́ẹ̀ lọ yẹ̀wò yìí ní ọ̀pá. sẹ́rí ó bẹ̀rẹ̀ sí ní bá ìyàwó ṣe báyìí ń bá ṣe kini ń bọ̀ báyìí ó ta girigiri ó dàálẹ̀ báyìí ọlọ́ọ̀ni bó ti dàálẹ̀ ẹ̀mí rẹ̀ kọ́ dàálẹ̀ bẹ́ẹ̀. Warahmatu rabbi min zunubi awsa. àbájọ náà àní tí ọlọ́run bẹ òfin jọ̀hún ọlọ́run ò fún àwọn yẹn ní second thought. Allahu Akbar. àwa nísìnyí mistake wa àárí ní mistake torí pé ọlọ́run ò bínú lógìgì mistake tí ò ní jẹ́ kẹ́lòmí ò débi tí ń lọ òun ní ìjà tẹ́lòmí bá bẹ̀rẹ̀ sí ní ìjà báyìí ọkọ̀ faṣọ ara rẹ̀ ya pé àpárá wa lónìí o èèyàn tá a fẹ́ bájà tó kọ́kọ́ aṣọ mọ́ra rẹ̀ lọ́rùn tó bá gbà yẹn mú yọ pa yẹn àwọn olóore rẹ̀ ó máa wò pé ẹni táwọn gbà ṣiṣẹ́ ni yóò nà mọ́ níjà yóò fẹ́ pa. Allah. ẹ má dàálẹ̀ mọ́ o. Wakumullah. ikú ni o. mọ dédé rẹ mọ. bàbá mi. jìnnà sí. gbogbo ẹ̀yin kéde ẹ má dàálẹ̀ mọ́ o. Yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. kódà tó yẹ pé obìnrin lọ ń bá ṣe tọwọ́ fẹ́ dà tọwọ́ yí ara fún ọ yóò kú lábẹ́rẹ́ náà. Allahu Akbar. ẹ má yẹ ẹ má o ẹ má yẹ ẹ má o bí má jẹ́ ń bọ̀ ẹjọ́ má bọ̀ bẹ́ẹ̀. Yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. ẹni ọba ti yẹ bá òun tọ́. Allahu Akbar. bẹ́ẹ̀ ọlọ́run o kò mú un lé fáwọn amọ́ lónìí torí ìfẹ́ tó ní sí wa látara anabi Muhammad. sallallahu alayhi wa sallam. àṣìṣe rẹ báwo ló ṣe sọ ìran obìnrin mẹ́tàlá kan bẹ tá a gbọ́dọ̀ bá láṣepọ̀ ìran ọkùnrin mẹ́tàlá kan bẹ tó bá bọ̀ láṣepọ̀ tiẹ̀ bàjẹ́ o ò ní gbádùn ayé má kódà kọ jẹ́ sẹ́wọ̀n. ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan. ọ̀rọ̀ wádìí nǹkan. làkọ́lẹ̀ sinimá yẹn tuntun. tí tàbá sùnà èèyàn mi ò jù wá. gbogbo yẹn kan o nǹkan kan lèèyàn lè rí bẹ́ẹ̀ yẹn kan o nǹkan kan lèèyàn
bẹ́yàn yẹn nǹkan o àìmọye gbogbo yẹn nǹkan o nǹkan kan lèèyàn lè rí bẹ́yàn yẹn nǹkan o nǹkan kan lèèyàn lè rí